Bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn o. Alẹ́ mo ti rí kí àwọn àrègbè náà màmá gáì tí mo fún ní àpò ìfẹ́ǹtì pé wálé mi fún nìyẹn náà ọkàn mi dé bùdá yẹn gáì gẹ́gẹ́ mo fẹ́ fún níṣẹ́ yẹn kú dé mọ̀ pé a ní di ẹni tó wà responsible fún charity foundation wa tó ọkàn mi mú òwú mi ọkàn mi mú ọmọ yẹn. ọkàn yín mú dáadé báwọlẹ́dì Professor Fela tó fọkàn mú yàn no screening nothing and this guy that me I'm looking from the look of things ilé ìjọgò dìgbà o yeah all I can say jẹ́ ní ìjọgò dìgbà ó jẹ́ tó máa kọ́wọ́ lọ so I don't really think we should employ someone like this we need someone that have experience someone that is well educated someone that we can get by connection abẹ́rẹ́ máa lókun. tó wà ní ká ṣe rà. Anyways, there is a plan. I have a plan. By machine, kó máa lọ bẹ̀yẹn sí mo máa ṣe one or two layout test because I'm machine online. So tó bá pass, maybe àwa lè ṣẹ̀ṣẹ̀ ṣe screen because I need screen me to check that. Ìwọ̀n nǹkan tí mo sọ o, kí ni mo ń ṣe o? So let me go and do it. Go and do it. Just ilé ìmọ̀ àfẹ́. Ẹ ká sọ ọ̀rọ̀. Ẹ ká sọ. Ọdún ṣẹlẹ̀ ni pé mo wáyàn wá sí àgbà yìí. Ọ̀pọ̀ tí mo bẹ̀rẹ̀ ń bọ̀ nínú mọ́tò mi, mo ní ṣe space fún mi pé ọyọ ọmọ mi lára ní ìpín wọn. So bí ìdẹ̀ báyìí nìyẹn, wọ́n mú bèrè òkùnkùn nínú àwọn ọ̀sán ìjọba dá sí tí mo ti wá pé jù. Ṣé mi tẹ́ wo yìí? Mo wáyàn wáyé báyìí, kó lè wá gbàṣẹ́. Ṣé rí tí mo bá ti wá rí ẹni yẹn because mo ti ń pọ̀ látàárọ̀ ẹni ò tí wà. Tí mo bá rí ẹni yẹn good, ẹgẹ́ ti fẹ́ yẹn, má lè tèké bí màá ṣe padà. Bọ̀ èmi gẹ́gẹ́ mọ ìwà yìí, owó tó wà lọ́wọ́ mi, mo lọ́wọ́ owó tẹ̀ wo yìí, ó ní mo máa fi padà. Tí mo bá ti fún yín sìn, kí lè mi fi padà. Bọ̀ tí mo bá ti wà rí ẹni yẹn sìn, yes, I will be very happy too. Ẹni yẹn lè tèké bí mi kò ṣe padà. Bọ̀ eléyìí sìn onífẹ́ lèmi náà nílò owó. Níbo bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí ojú ṣàánú tó yóò bá tẹ̀fẹ̀ ṣe fún yín sí àdàbẹ̀ ní fún ẹ̀yà kà. Ẹgbẹ́ dẹ̀ kì í ṣe ká o, Ọlọ́run mú ẹ̀yẹ gidi ní mí o, ẹ believe. Ẹgbà Ọlọ́run oore tí mo ṣe yín yìí mo banújẹ́ sí fún yín ni o Ọlọ́run bàjẹ́ láti mi o nínú òdùn ṣe o máa lè ní ẹ sí ilé ìbẹ̀rẹ̀ padà ló ṣe ẹ̀ kí wọ́n dé pọ̀ ìwé oore ló sí. Mo sọ fún ẹ náà. That guy is a very good guy. Oma handle company wa now. Anyway, mo like the loyalty test Roger. The guy will be coming here now. No problem. Yes, sir. Afternoon. Wow, that's good. You can have your seat. Thank you. Hey, do what I want to do. Thank you, sir. God bless you, sir. Thank you, sir. Thank you, sir. For your qualification, we have looked at everything. You are. Thank you, sir. Thank you, sir. Congratulations. God bless you, sir. God bless you. Amen. Very happy. Clearly, no? What is it? Thank you so much, sir. Thank you so much, sir. Abi, thank you for mind to the bread. Right now, sir. Let's start right now. Put the bread on me, bread. Alright, no problem. Kọ́kọ́ lọ jókòó síbẹ̀ yẹn náà máa. Kí ló ń ṣe ẹ́? Àtìgbà tó sọ fún mi pé Àṣàkẹ́ lórúkọ ẹ ni mo ti ní sọ̀rọ̀ pẹ̀lú ẹ. Àwọn orúkọ kan yẹn, àwọn tẹ́mi wá bí àwọn Lydia, not Lydia. Ó ti yé ẹ Lydia. Àwọn yẹn ni mo wà náà. Ó yá, mo ní mo ti gbàṣẹ́ company. Alẹ́ mi gan mọ tí àmupara ni kì í sáà mú gbádùn. Ó yá lọ ní Lambo. Mọ́nà fẹ́ sá o. Tó bá ná fẹ́ sá mi ò ní rà fún ọ. Òkèrè mi nìyẹn o. Àlọ́wọ́ mi náà fẹ́ máa kó owó company sí. Ó yá lọ ní Lambo. Lambo yẹn tí kò jẹ́ color blue. Ó yá. Àṣàkẹ́, ṣé kí n gbọ́ débẹ̀? Mo fẹ́ bọ́ọ̀sì ti gbé ìyàtọ̀ bí ọ. Ó yá lọ ní mọ́tò.
owó complete wọ́n ti wọ́n mú àkáǹtì mi ní fìlà fún ọ ó yá ná mọ́tò sọ ẹ̀dùn sọ mọ́tò tó bá fẹ́ ná mọ́tò tó bá fẹ́ ná mọ́tò kò jẹ́ fẹ́ sàn wọ́n kéré mi o ṣùgbọ́n mọ́tò kò jẹ́ fẹ́ sàn o ó yá ní lábò ó wá jẹ́ kọ́lọ̀ blue táyà black owó complete tí mo fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ owó tí mo fẹ́ lẹ́kọ̀ọ́ mọ́tò ìsẹ̀sìpẹ̀sì bí o mo sàánú ẹ̀kan ni o owó yẹn màá ra lábò fún ọ wá ná méjì èyí tó bá fáìlì ní gbogbo fún mi ó ti rẹ̀ yẹn sista síbẹ̀ tí wọ́n dúpẹ́ nìyẹn èmi ni Mr. Man are you not the one helping earlier? Shut up, friend. I don't even know where to start. Really? I don't understand. Why do you think you are sitting here? Why do you think you have been given the job? Do you really think I just come out there, come and beg you for 2,000? Are you kidding me? Are you really ready? Do I look for someone? I mean, please, do I really look like someone that will walk up to you? Alagidi sọ́tọ̀. Alagidi. Ṣé wọ́n mú fún 2,000 mẹ́yẹ lẹ́kàn ni? Bọ́sọ̀ sọ ìdílé èèyàn lẹ́yìn bí sọ̀rọ̀ o. Owó tó kù lọ́wọ́ ni mo fún ọ o. Owó sẹ́ni dínkù rí. A manager of this company. A manager of... I don't know how anyone should say. Ṣé bí company bàbá mi ló ti ríṣẹ́ tó fẹ́ máa fi ra lábọ̀ tó fẹ́ máa fi finance ọ́gbìlẹ̀ tó fẹ́ máa fi ṣe ẹ̀kọ́ tó wọ̀n ẹ̀. Àbí is that not what he said now? Company bàbá tẹ̀lé wa tẹ̀lé náà lẹ́kàn. Wow, like in fact, wow. Oh really amazing. Mo like bó ṣe play game. I mean, you play your cards very well. Dáàdi yìí ló No, there's no to close. There's no use to learn. That is your job. What I pay? Ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. You're not going to score number one. Wọ́n ti kọ́ kọ̀kọ̀ fẹ́ you're a scammer. I know a scammer when I saw you like that. You are going to jail. Oh yeah, go down. You're here sitting down, doing nothing, drinking your life out. For carry night. If you touch me, come on. I'm not going to fair. I'm going to go. Action. Alice, tu as mis action. Rara. So, what do you want to say? You have nothing to say. I literally helped you. I know. Okay, like what? Then now we can work together. As and what you will say there? And the door. Are you deaf? Bro, I didn't need your help. And that's called no, I'm asking you. Come on, but I get no more. So bad. No, so bad. You know what you're saying? No, I'm so bad. Like, animal in human form. You know you're